Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ o, gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Lady K ìfẹ́ olúwa show. The one and only ìjayà ọkọ Dúpẹ́ Onítìrí, èmi ni mo tún kẹ́yìn ẹ̀yin bàbá mi o. Ẹ jọ̀ọ́ ká má gbára wa lásìkò tó pọ̀, ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ bá mi share. Ṣẹ́rí fídíò tí mo mú wálé ní tí mo fẹ́ kẹ́ gbọ́, mi ò fẹ́ kó gùn ṣùgbọ́n mo fẹ́ kó go viral. Awareness ni. Ìjọ́ kìíní àná èmi ọmọ yín àbúrò yín Lady K. Mo sọ kíní kan, mo ní mo súnmọ́ Dúpẹ́ Onítìrí fúngbà díẹ̀. Mo ní kò sí nǹkan kan lọ́wọ́ ọmọbìnrin òfò ọjọ́ kejì ọjà ni mo wí, mo ké, mo sọ. Wọ́n nírọ́ ni Lady K ń pa igbádogóje èrò wájà, kò sí ohun tí wọ́n sọ tán. Ṣùgbọ́n lọ́jọ́ tòní inú mi wá tún wá dùn wípé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó tún súnmọ́ bí iṣan ọrùn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ má ti pa lòwe fún wa. Wọ́n ní lówelówe là ń lùlù àgídìgbò, ọlọ́gbọ́n ló ń jo ọ̀mọ̀ràn ló ń mọ̀. Abẹ́gbọ̀, lówelówe là ń lùlù àgídìgbò, ọlọ́gbọ́n ló ń jo ọ̀mọ̀ràn ló ń mọ̀. Ẹ wá jọ ẹ̀yin ìyá ẹ̀yin bàbá mi, ẹ̀yin olóye onímọ̀ onílàákàyè, ológo unlimited ọlọ́pọlọ pípé tẹ̀ ń wò mí. Ẹ wá fi ara balẹ̀, ṣe rí VN tí ẹ fẹ́ gbọ́ yìí. Ẹ má kánjú, ẹ sì máa gbọ́ débi àwọn pọ́ìntì ibi tí mò ń mú yín lọ. Ṣé wá rí, mo fẹ́ kẹ́ máa bá mi fi òye gbé, kẹ́yìn náà bá mi ṣí ẹ̀kẹ́ fi ṣe awareness wípé ọ̀rọ̀ ti lójútùú, òfò ọjọ́ kejì ọjà ní Dúpẹ́ Onítìrí. Ẹ gbọ́, òfò ọjọ́ kejì ọjà òun ni Dúpẹ́ Onítìrí, kò ní nǹkan kan tó fẹ́ ṣe fún gbogbo ọmọ kóòtù òjíire. Ó wá láti wá ba ayé ara ẹ̀ jẹ́ ni láì ṣe titi wa. Ẹ bá mi gbọ́, ẹ ṣé gan. Bẹ́ẹ̀ ló dùn ọ́ kí ẹ tó máa lòdù ẹ̀ sí orí ojúṣe. Mo sáré fẹ́ sọ̀rọ̀ yìí bí mo ṣe kúrò ní fínísì. Kọ́ ọ̀kan ló wọlé tó máa mi sọ̀rọ̀ nípa pé àwọn pè. Gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ pé ẹ má bínú gbogbo àwọn ọmọ Yorùbá, ẹ má bínú mi ò dá program sí méjì. Bọ̀ tí gẹ́gẹ́ bí mo ṣe máa sọ wípé mi ò ní kọ̀rọ̀ fẹ́ràn mi ò ní gbangba tí a máa fi ṣe program. So kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀? Ọmọ wa kan pè mí nísìn, ó ti jẹ́ èèyàn méjì tí wọ́n ti pè mí. So ẹ má bínú. Mo sáré fẹ́ bá wa sọ̀nà ní ṣókí. Ọmọ wa kan pè mí láti Amẹ́ríkà. So wọ́n ní àwọn ń bèèrè lọ́wọ́ àfáà yìí pé kí wọ́n fún àwọn ní àkáǹtì òmìnira àkáǹtì, pé àfáà fún wọn ní àkáǹtì SOYEKORIBE supporters group tí a máa ń lò ní first bank. So wọ́n ní àwọn dẹ̀ pé àfáà ò gbé fóònù. Bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ program ń sìn ni wọ́n bá mi sọ̀rọ̀. Ohun tí mo sọ fún wọn náà ni pé tí n bá ṣe tán, tí n bá parí program, màá pè wọ́n padà sí ní orí. Ṣùgbọ́n kò pẹ́ sí náà ni another comment náà tún wọlé tí wọ́n bá mi sọ̀rọ̀ yìí pé ní orí program ìjìnlẹ̀ ní àná pé wọ́n sọ̀rọ̀ ń bẹ̀ yìí pé SOYEKORIBE pé àbí wọn ní SOYEKORIBE má bínú o. Wọ́n ní táwọn bá ti bẹ̀rẹ̀ program mi mọ orúkọ tèmi náà lè wà bẹ́ẹ̀ o, kò ṣe nǹkan kan o. Mi mọ̀ bẹ́ẹ̀ dárúkọ mi o, but according to bí ẹnìyẹn ṣe sọ, wọ́n ní àáfà pé táwọn bá ti bẹ̀rẹ̀ òmìnira account ní ọwọ́ àáfà pé àáfà máa ń fún wọn ní àkáǹtì míì tí kì í ṣe òmìnira àkáǹtì. Pé òun ni àfáà máa ń fún wọn. Nǹkan tí mo fẹ́ rí sọ síbẹ̀ náà ni wípé number one, anybody tí àfáà bá ti fún ní òmìnira eléyìí tí kì í ṣe òmìnira àkáǹtì, ẹ send ẹ̀ sí mi tí ẹ ti sanwó sí. Àkáǹtì tí a béèrè òmìnira lọ́wọ́ àfáà tí àfáà wá fún ní ìmíì tí ẹ ti sanwó, that's proof nìyẹn. Ẹ̀yin ẹ forward ẹ̀ sí mi, kò sẹ́ni tí ò ní nọ́mbà mi lélẹ̀. Nọ́mbà mi ni eléyìí. Nọ́mbà mi ni eléyìí. Ń bọ̀ o. Mo fẹ́ gbé nọ́mbà mi síta. Nọ́mbà mi lélẹ̀. Kí ẹ send ẹ̀ sí orí nọ́mbà mi. Nọ́mbà mi ló wà lákòókò yìí. +447459438906. Nọ́mbà mi ni
wọn ní ti second one ẹ send ẹ sí orí kíní fún mi mo ń bọ̀ o bàbá ẹ jẹ́ má bínú sà ìṣẹ́jú kan ni mo tọrọ lọ́wọ́ yín bàbá mi àfa ẹ jẹ́ má bínú kí sáré fi sọ̀rọ̀ ni ẹ send ẹ sí SOYEKORIBE your name was included wọ́n ní orúkọ mi náà wà lára wọn ẹ̀yin tí ẹ bá béèrè òmìnira àkáǹtì náà ní ọwọ́ tèmi tí ẹ jù sí èmi náà ẹ jù òmìnira ẹ jù kíní yín sí mi kí ẹ sẹ́ẹ̀dì ẹ̀ sí mi ní orí WhatsApp mi ẹ jù rìsíìtì yín tí ẹ fi san ẹ jù sí ọ̀dọ̀ tèmi so tẹ bá jù sọ́dọ̀ tèmi màá gbé síta ní orí ní ìgbà yẹn màá tó wá sọ̀rọ̀ ní o mi ì tí ní sọ̀rọ̀ nísìnyí o ìgbà yẹn mo tó máa sọ̀rọ̀ mo pòwe kan lẹ́ẹ̀kan mo ní àṣetánì tẹ́ ti mọ̀ láti 4 years síbí tó bá wá dì sín tẹ́ bá sọ pé Jésù yín tó dé ní ìsìn olùgbàlà yín tó dé ní ìsìn yìí yòókù nìkan ni olódà ojú àjọ tó 3 months ni àwọn onílẹ̀ sọ fún mi ìfarabalẹ̀ mi ní ó ní tí mo ti fẹ́ sọ anything torí ti bá sọ anything sìn wọ́n ní SOYEKORIBE ló fà á òun ló fọwọ́ aago sẹ́yìn mo kéré tẹ́ tó máa fọwọ́ ọmọ tó máa fa olùgbà sẹ́yìn kò sẹ́nìbọ̀dì tó ń jẹ́ SOYEKORIBE nobody tó ń jẹ́ SOYEKORIBE ta ló ń jẹ́ bẹ́ẹ̀ àmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn mi ò tí ní fẹ́ sọ̀rọ̀ ó sì máa dákẹ́ ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan tí mo bẹ̀ yín ni pé ẹ bá mi sẹ́ǹdì rìsíìtì ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi 3 months ní ká ló pinnu máa ká lójú everybody 3 months ẹ kọ sílẹ̀ bó SOYEKORIBE sọ báyìí 3 months ní ká ló fi máa ká lójú everybody àtẹni tẹ́ ẹ sanwó síbi tó wù kẹ́ ẹ sanwó sí 3 months ni ó máa ká lójú everybody wa àtẹ̀yìn tẹ́ ẹ sanwó síbi àkáǹtì dáfà fún yín 3 months ló máa ká lójú everybody mi ní sọ̀dù bẹ́ẹ̀ lọ torí ti bá sọ ẹni tí ń sìn mi ò gbọ́ mi kì í gbọ́ program nígbà tí bá lo 7 hours níbí tí mo tún wá sọ pé program ẹ̀ lọ́wọ́ máa gbọ́ lóbi dúdú bìdà sí mi ráyè gbogbo wọn yẹn mo ti bẹ̀rẹ̀ kẹ́bìlẹ̀ bí lo máa ṣáwà máa gun orí bẹ́ẹ̀dì lọ máa sùn so bó ṣe rí nìyẹn mi ò gbọ́ anything mo fi Ọlọ́run ọba tó ní ẹ̀mí mi búra mi ò ń gbọ́ anything lẹ́yìn program fún nǹkan tí mo gbọ́ bó ṣe rí nìyẹn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin mọ̀mọ́ méjèèjì tẹ pẹ̀lú sákìyèsí mi ò ní fẹ́ sọ̀rọ̀ gbogbo bí wọ́n ṣe sọ̀rọ̀ ńbẹ̀ ọ̀rọ̀ mi ò tí lè sìn díẹ̀ kékeré ló kù màá wá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ màá wá múlẹ̀ bọ̀ mí kí fẹ́ sọ̀rọ̀ ọ̀sìn ó má ní iṣẹ́ tí wọ́n ti parí SOYEKORIBE dàrú mo mọ̀ kan tí mo ṣe hello wọ́n á ní SOYEKORIBE ní o ẹ rántí àwọn ti mídíà wàhálà mídíà àti ìkíní àwọn wàhálà mídíà yóò jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn mọ́ o lójú àwọn lọ́wọ́ mi ò ní tí ì ṣe wọn yẹn mo máa dákẹ́ báyìí ẹni tí tẹ bá ti ní tẹ bá ti rí ẹ máa sẹ́ẹ̀dẹ̀ sórí WhatsApp mi mo máa gbé jáde báyìí ní live tí gbogbo àwọn máa rí ní ojú screen anything ni mo sọ mi nǹkan anything ó jẹ́ látọ̀dọ̀ mi ni ó jẹ́ látọ̀dọ̀ sí èmi ó jẹ́ látọ̀dọ̀ anybody mi tó bá close mọ́ mi ẹ gbé jáde torí mi ò ní fẹ́ kẹ́nìbọ̀dì sọ pé SOYEKORIBE ló dà wọ́n lọ́wọ́ mú ní òjẹ́ ká àbá ti wà nílẹ̀ Yorùbá bàbá ti máa jẹ búrẹ́dì àbá ti máa dá Titus àbá ti máa mú Titus lọ́wọ́ bàbá ti máa fi jẹ búrẹ́dì SOYEKORIBE ló fà á ó yé mi ó yé mi so gẹ́gẹ́ bí eléyìí tó kọjá tó yẹ pa Akíntóyè náà fi kẹ́wọ́ Sunday Kútọ̀nù náà fi kẹ́wọ́ àwọn wàhálà mídíà náà fi kẹ́wọ́ àwọn base mídíà náà fi kẹ́wọ́ kò ní ti jẹ́bẹ̀ lọ́dọ̀ tèmi ń bí no gbogbo nǹkan tẹ́ bá ti ní nípa tèmi hello mo wà ń bí dígbírí orí mi dẹ̀ dúró déédéé mo wà ń bí kò tí ì tó àsìkò ni mo sọ ẹ forward rẹ̀ sí mi nọ́mbà mi nìyẹn lókè nọ́mbà mi nìyẹn ṣùgbọ́n àpá bàtà àpọ̀jọ̀wọ̀jọ̀wọ̀ etí ẹ̀ mi ò wàhálà mídíà gan tó lé ní 100 wọn tó mi ń gbé sáré gbogbo wa lárí home base gan wọ́n tó ẹ̀ wọ́n ń para ayé wọ́n ń pọ̀rẹ́ ọ̀run wọn tó kò sẹ́ tó gbé mi kò fẹ́ tó mi gbé sáré gbogbo wọn kì í ṣe tẹnu ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́ nínú SOYEKORIBE tẹ́lẹ̀ mọ̀ pé mi ò ní ẹ́fà tàn yín tí mi ò ní ẹ́fà sọ fún yín pé funfun lọ́wọ́ mi funfun ní tí màá pè ní black fún yín ẹ dúró déédéé bó ṣe rí nù àfáà mo bẹ̀ yín nítorí Ọlọ́run mi ò ní fẹ́ kẹ́ react sí anything gbogbo say ẹ má react sí anything mo fi Elédùmarè bẹ̀ yín mo fi
Yorùbá bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe rán mi ni mo ṣe sọ èyí tí n bá fi kún àwọn òdìdá jẹ mí níjà èyí tí n bá fi kún tí n bá sọ bó ṣe rí nìyẹn mi ò ń parọ́ ìkan tó bá ti fi rán mi síta ni mo máa ń sọ 3 months wọ́n ló kó sí ìgbọ̀kọ́ mọ́tò 3 months kanopi máa ká lójú everybody 3 months ló kù ẹ jẹ́ kí gbogbo àṣẹ sùúrù ká bẹ̀ bí anything tẹ bá ń gbọ́ lọ́tún gbọ́ lọ́sì bàbá mi àfà mo fi Ọlọ́run tó ní ayé àti ọ̀run bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ jọ̀ọ́ èmi tèmi àwọn onílẹ̀ ti bá mi sọ̀rọ̀ mo ti gbọ́ bọ̀tì ẹ̀yin tí mi ìmọ̀ bẹ́ẹ̀ àwọn onílẹ̀ ti bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ o anything ni mo sọ anything any ESA ìbájẹ́ látọ̀dọ̀ wàhálà ìjà ni ìbájẹ́ látọ̀dọ̀ anybody ni just 3 months ló kù yes ẹ̀rọ kọ́ sílẹ̀ 3 months ló kù ó máa ká lójú everybody tó yẹ kó níbẹ̀ náà wá dìde tán bẹ́ẹ̀ ni mo sọ fún yín a máa ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí mú kan lẹ̀ 3 months ló kù mi ò fẹ́ kán fi ọ̀rọ̀ tiwa wọ́n sọ pé àwọn fẹ́ àbí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ló fún àwọn lọ́wọ́ pọ́ mi ò jẹ́ káwọn kì í lọ sílẹ̀ Yorùbá àwọn ní o ọ̀rẹ́ inú ẹ̀ ló bà kan jẹ́ no so ẹ jẹ́ ká ṣe báyìí jẹ́ ká máa ṣe program tí a bá fẹ́ máa ṣe lọ gbogbo kan tẹ bá ń gbọ́ lọ́tún gbọ́ lọ́sì mo fi àwọn onílẹ̀ Yorùbá bẹ̀ mi ò ní kan míì tí mo fẹ́ fi bẹ̀ mí tí onílẹ̀ Yorùbá lọ mo fi gun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá bẹ̀ everybody gbogbo ọmọ Yorùbá pátá mo fi gun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá mo fi bẹ̀ everybody ẹ má react sí anything ẹ má tẹ̀ ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gbọ́ ní ìtù ẹ fi ṣe báyìí ẹ ṣe báyìí ẹ bẹ̀ bí ẹ ṣe báyìí ẹ jẹ́ ká máa ṣe program wa lọ. à ń gbọ́ yín ẹ máa play fídíò sí ẹ bá wa ń sọ náà. mi ní ẹ ti ní sùúrù gbogbo ala máa ríran wò ìrọ̀ tó jùlọ lọ last film láwà yìí òpin film láwà yìí òpin láwà yìí tí n bá sọ bẹ́ẹ̀ fún yẹn mọ̀ pé mi ń parọ́ mo sọ fún yín pé tí n bá fẹ́ múyàn bí mo máa ń múyàn lọ́rùn ọwọ́ ni tí àwọn wàhálà mídíà bá gbọ́dọ̀ sí mi lẹ́nu àbí àwọn òbèsì bá gbọ́dọ̀ sí mi lẹ́nu wọ́n á dúró di àsìkò tí mo wà yìí wọ́n á dúró di àsìkò tí mo wà yìí mo máa ń múyàn bí mi múyàn bí èmi máa ń múyàn bí that is why tán bá ń kúyàn mi kì í bá yàn kúyàn mi gang fight tán bá ń pèyàn lólè mi pèyàn lólè kò sí irúgbà tán lè pèyàn mi join èmi ò sí lára àwọn tó máa ń gang fight no èmi máa rí kòrókòrò báyìí yes kí n tó ṣe kí n tó 3 months ló kù last 60 people láwa ẹ̀ òpin sinimá láti wà báyìí ó kù 3 months ó kù 3 months ẹ̀yẹ́ tí gbogbo àmà àwòrán tí àwọn home base náà bá lè gbọ́ nǹkan tí mo sọ tó bá wù yín ní o èmi ò ní kẹ́ má bọ́ síta kẹ́ má kú mi o àbí àwọn yẹ̀yẹ́ home base media àbí àwọn wàhálà media tó bá wù yín bá ní kẹ́ ṣe sùúrù fún 3 months tó kù kí gbogbo àmà àwòrán sínsìn ẹ̀ láti láwà ẹ̀ tẹ́lẹ̀ kan láti kẹ́kọ̀ọ́ lẹ̀ ní ó ti tán mi lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ àfà ẹ bá wa gbódì ká gbogbo wa gbọ́ yín. ẹ ṣe mo kí gbogbo wa. ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣe gbádùn ẹ̀ kí ni kò ń dùn mọ́ mi ni láti bí ọ̀sẹ̀ kan ẹ jọ ṣé ẹ gbádùn ẹ̀ ṣé ẹ ti di pọ́ìntì mú ṣé yìí fúnra yín ti ṣe analysis yẹn fúnra yín ṣé ti analyze vn yẹn fúnra yín ẹ ti ṣe kí ni ẹ ti get point ẹ ti mọ bó ṣe ń lọ ẹ ti mọ géèmù tó wà ńlẹ̀ ẹ jẹ́ kí wá sáré fi ọgbọ́n ọmọdé ọpọlọ bí títí mo ní kí wá sáré fi analyze ẹ̀ fún yín ó tàn bí ó tàn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ìwọ múyàn báyìí ó máa múyàn báyìí ni pé ká ní àwọn home based media àti àwọn wàhálà media wọ́n ní sùúrù ni títí di àsìkò yìí àbájọ mú dúpẹ́ báyìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ point of correction ìwọ lójú ẹ dúdú lójú oyè olè olójú kòkòrò lówó bù ẹ lójú ni ò jẹ́ kó ríran èmi jábàjẹ́ ẹ lẹ́dúkẹ́ ọmọ tó ń sọ international fúnra ẹ̀ mo já mo sojí both spiritual and physical mo ní làákàyè dákú èmi ti mú dúpẹ́ before you gbogbo àwa home based media àwa ti mú dúpẹ́ àwọn world media wọ́n ti mú dúpẹ́ ìwọ ló gọ̀
ìṣòro ẹ̀yin tẹ́ bá ti sọ pé ẹ̀yin lẹ gbọ́n jù ẹ̀yin lọ bá àwọn òmùgọ̀ jù ìwọ ló gọ̀ ló ṣe jẹ́ pé ìsín ló ṣẹ̀ṣẹ̀ rí Dúpẹ́ mú báyìí nígbà tí Dúpẹ́ ti lù ẹ́ fi ṣiṣẹ́ bí nígbà tí Dúpẹ́ ti bá yé wo fúnra ẹ̀ jẹ́ nígbà tí Dúpẹ́ ti ṣe kí ni ó bá yé wo fúnra ẹ̀ jẹ́ kí ló fẹ́ sọ mọ́ nípa Dúpẹ́ lọ́jọ́ tòní tí gbogbo ìṣẹ̀dá tó ṣépè fún ẹ omijé arúgbó tó fi ṣépè fún ẹ ewu orí tó fi ṣépè fún ẹ tó lè re dànù ó ti sọnù tipẹ́ ó ti sọnù sínú ìgbèkùn kò sí nǹkankan tó lè yọ ẹ́ mọ́ àwọn onílé ò lè yọ ẹ́ mọ́ àwọn onílé tó ẹ̀ṣẹ̀ wá ń consult ẹ nísìn wípé fún ní 3 months carnival ní aká lójú everybody ó yẹ káwọn onílé yẹn ti já ẹ sí tipẹ́tipẹ́ káyé tó bàjẹ́ kó tó fèpè bá tiẹ̀ jẹ́ kó tó ṣìwàwù ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó ti sọnù ẹ̀yin ìyá yìí bàbá jẹ́ ká sáré analyse díẹ̀ náà ni màá kọ́ analyse bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ rántí pé ó sọ ọ̀rọ̀ kan náà níbẹ̀ mi ò fẹ́ dá padà lọ sẹ́yìn ó ní èṣù tẹ́ ti mọ̀ láti 4 years ọmọ Adéyẹmọ nìyẹn o àti Jésù tó délé ni tẹ wá ní Jésù tó délé nìyẹn ní Dúpẹ́ Onítìrì ló fẹ́ gbà yín là mistake lẹ ṣe gbọ́ nínú vn yẹn abẹ́ gbọ́ a sì máa ṣe full track gidi fídíò gidi a sì máa ṣe fídíò gidi lé lórí ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ subscribe kẹ́ follow ó ní èṣù tẹ́ ti mọ̀ láti 4 years àti Jésù tó dé nísìn tẹ́wá lòun ló fẹ́ gbà yìí ojú wa ló máa ṣe ó túmọ̀ sí pé ọmọ Adéyẹmọ tẹ́ ti mọ̀ láti gbà yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe bí wọn náà ti bá wa bọ́ ọmọ Adéyẹmọ tá ti mọ̀ láti 4 years ó ní kì í ṣe mẹ̀sáyà kó lè gbà wá pé Dúpẹ́ tó délé nísìn ló lè gbà wá wáì tó wá ń change ohun ẹ̀dìyẹ mú kẹ́ digest yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́ bó ṣe sọ ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti gbọ́ ẹ lè ra forward fídíò ìpadà sẹ́yìn kẹ́ gbọ́ bẹ̀ yẹn but mi ìfẹ́ ṣe kí ni mi ìfẹ́ go long mọ́ ẹ jẹ́ ká wá mu ní kékeré ẹ jẹ́ ká ra dá fídíò yẹn padà sẹ́yìn díẹ̀ mi ìfẹ́ kí fídíò ìgúnjù ó yá gbóhùn sókè ká máa analyze. torí ti bá sọ ẹni tí ń sìn ní mi ò gbọ́ mi kì í gbọ́ program nígbà tí bá lo 7 hours níbí tí mo tún wá sọ pé program ẹ̀ kan àpọ̀ lóbi dúdú bìdì àti ní ìbáyé ìdìbò wọn mo ti bẹ̀rẹ̀ kẹ́bìlẹ̀ bílò máa ṣáwà máa gun orí bẹ́ẹ̀dì lọ máa sùn so bó ṣe rí nìyẹn mi ò gbọ́ anything mo fi Ọlọ́run ọba tó ní ẹ̀mí mi búra mi ò ń gbọ́ anything lẹ́yìn program súnmọ́ tí mo kọ́ bó ṣe rí nìyẹn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin mọ̀mọ́ méjèèjì tẹ̀ pè mí sákìyèsí mi ò ní fẹ́ sọ̀rọ̀ gbogbo bí wọ́n ṣe sọ̀rọ̀ ńbẹ̀ ọ̀rọ̀ mi ò tí lè sìn díẹ̀ kékeré ló kù màá wá bẹ̀rẹ̀ láti bẹ̀ màá wá múlẹ̀ bọ̀ mí kí fẹ́ sọ̀rọ̀ ọ̀sìn. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lóun ò tí fẹ́ sọ̀rọ̀ ọ̀sìn díẹ̀ kékeré ló kù wá wá mu láti bẹ̀rẹ̀ ibi táwa ti ń pariwo wípé Dúpẹ́ o kò parun ló ń kó àwọn èèyàn lọ tí wọ́n dẹ̀ sọ wípé ojú ọ̀nà ló ń kó àwọn èèyàn lọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹjọ́ máa jìyà yẹn ni ó ti late ó wá ń sọ fún wa sí pé wàá ṣẹ̀ṣẹ̀ wá mú láti ìbẹ̀rẹ̀ tí àwa ọmọ kan ta ti pariwo ta ti polongo pé inú gbó ló ń kó àwọn èèyàn lọ but ó back up nítorí pé ó fẹ́ ta sticker nítorí pé ó fẹ́ gbowó nítorí ó fẹ́ jẹ ògbólógbò mọ́ títì ó fẹ́ jẹ ọ̀hún ó fún Dúpẹ́ ní support ó ń promote tiẹ̀ ó wá ń sọ fún wa sí pé ó kù díẹ̀ ẹ má dé o. ó mà ní iṣẹ́ tí wọ́n ti parí tó yẹ kó rí bẹ́ẹ̀ dàrú mo mọ̀ kan tí mo ṣe hello wọ́n á ní iṣẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ ni o ẹ̀rọ tí àwọn ti mídíà wàhálà mídíà àti kìíní àwọn wàhálà mídíà ni ò jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn mọ́ o lójú àwọn lọ́wọ́ mi ò ní tí ì ṣe wọ́n yẹn mo máa dákẹ́ báyìí ẹni tí tẹ bá ti ní tẹ bá ti rí ẹ máa sẹ́ẹ̀dẹ̀ sórí WhatsApp mo máa gbé jáde báyìí. ṣẹ́gbọ́n tó sọ níbẹ̀ yẹn so ó mọ̀ wípé wọ́n fi wá kẹ́wọ́ ni ìwọ náà dẹ̀ support ó ṣépè wípé bàbá Akíntóyè ni ò jẹ́ kọ́ lọ Ìgbòho ló dalẹ̀ màmá ní dọ́kúmẹ́ǹtì lọ́wọ́ àwọn home-based media ni wọ́n jẹ́ kọ́ jáde lédùké òun ló pè wọ́n padà níjọ́ Occupy so ó mọ̀ pé wọ́n fi wá kẹ́wọ́ ni ó mọ̀ pé Dúpẹ́ fi wá kẹ́wọ́ ni wọ́n bèbí ẹyẹ èèyàn mi fẹ́ kí fídíò igun ẹ máa dé ó yẹ ká máa analyze fún bíi 2 hours ọ̀rọ̀ pọ̀ lórí kinní yìí ò tá máa sọ ó yá. báyìí ní láìpẹ́ tí gbogbo àwọn máa rí ní ojú screen anything ni mo sọ mi ìgbà anything ó jẹ́ látọ̀dọ̀ mi ni ó jẹ́ látọ̀dọ̀ sí èmi ó jẹ́ látọ̀dọ̀ anybody ni tó bá close mọ́ mi ẹ gbé jáde torí mi ò ní fẹ́ kẹ́nìbọ̀dì sọ pé tó yẹ kó rí bẹ́ẹ̀ ló dà wọ́n lọ́wọ́ mú ní òjẹ́ ká àbá ti wà nílẹ̀ Yorùbá bàbá ti máa jẹ búrẹ́dì bàbá ti máa jẹ àbá ti
kẹ́wọ́ Sunday Kútọ̀nù náà fi kẹ́wọ́ àwọn wàhálà media náà fi kẹ́wọ́ àwọn home based media náà fi kẹ́wọ́ kò ní ti jẹ́bẹ̀ lọ́dọ̀ tèmi ń bí no gbogbo nǹkan tẹ́ bá ti ní nípa tèmi ẹ̀ ló. ṣé gbọ́ ó lọ fi bàbá Akíntóyè kẹ́wọ́ fi Sunday Igboho kẹ́wọ́ fi àwọn wàhálà media wọ́n fi àwọn home based media wọ́n fi wọ́n kẹ́wọ́ òun wà ní jẹ́ kó fi òun náà kẹ́wọ́ ń sìn wípé òun ni ò jẹ́ káwọn ìtẹ́rìmù bọ́ síta ṣé ti gbọ́ ṣé ẹ dé ẹgbẹ́ Mádémì fẹ́ pẹ́ lórí ẹ̀ ni wàá ṣì ń bọ̀ wá ṣe long show a ṣì máa ṣe kọ́lé show lórí kíní but eléyìí short one la fẹ́ ṣe náà ó yá à ń gbọ́ ó dùn mí ó dẹ̀ confuse àwọn èèyàn ó jẹ́ kí gbogbo àwọn èèyàn kó sínú pápá ẹ̀ dúpẹ́ onítìrì ó jẹ́ kí àwọn ọmọ kan lẹ́kọ̀ọ́ tún ojíire ó jẹ́ kí wọ́n di ọ̀tá àwa báyìí especially be particular. wàhálà mídíà gan tó lé ní 100 wọn tó mi ń gbé sáré gbogbo wa la rí old days tí wọ́n tó èyí wọ́n para ayé wọ́n pọ̀rẹ́ ọ̀run wọn tó kò sẹ́ni tó pé mi kò sẹ́ni tó mi ń gbé sáré gbogbo wọn kì í ṣe tẹnu ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́ nínú SOYEKORIBE tẹ́lẹ̀ mọ̀ pé mi ò ní ẹ́fà tàn yín tí mi ò ní ẹ́fà sọ fún yín pé. tí ò ní ẹ́fà tọ̀ wọ́n ló tọ̀ wọ́n títí di àkókò yìí ẹ̀yin èèyàn kí ni yìí ń dùn mí ó ń dùn mí ọ̀rọ̀ Yorùbá nation yìí ó ń dùn mí ẹ wo ibi tá a wá já sí ẹ wo SOYEKORIBE ó ṣẹ̀ṣẹ̀ wá lẹ́nu àti sọ̀rọ̀ nísìn nígbà tó ti jẹ́ káwọn èèyàn sọnù sínú ìgbèkùn Dúpẹ́ Onítìrì all because you want to make money for yourself ẹ̀yin èèyàn ó dùn mí wàhálà tí má ní kò dùn mí irọ́ ni because mo jìyà lórí struggle yìí by now ó yẹ ká ti gba Yorùbá nation ó yẹ kí àwọn international body kó ti pè oníkálukú wa jókòó kó ti mọ bó ṣe máa ṣe kíni bó ṣe máa pín wa ká ní a ṣe super mega rally last one tá fẹ́ ṣe ni tí Dúpẹ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́ tí SOYEKORIBE náà dẹ́ mọ̀ and you keep on supporting this woman ìṣẹ̀dá mi á bí ẹ́ ìṣẹ̀dá gbogbo ọmọ Yorùbá bí ẹ́ wọ́n bọ́ táǹsì òṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ nísìn wípé wọ́n ṣe ìfúntúfún ní 3 months yẹn kó fi parí finish iṣẹ́ àti báyé everybody jẹ́ kó fi gbé gbogbo owó wọn lọ tán $1 million mà lọ fẹ́ dábàá yìí sí yìí SOYEKORIBE. funfun lọ́wọ́ mi funfun ní tí màá pè ní black fún yín ẹ dúró déédéé bó ṣe rí nù àfáà mo bẹ̀ yín nítorí Ọlọ́run mi ò ní fẹ́ kẹ́ react sí anything gbogbo ṣe ẹ má react sí anything mo fi Elédùmarè bẹ̀ yín mo fi àwọn onílẹ̀ ilẹ̀ Yorùbá bẹ̀ yín bí wọ́n ṣe rán mi ni mo ṣe sọ èyí tí n bá fi kún àwọn onílẹ̀ ajẹ́ mi níjà èyí tí n bá fi kún tí n bá sọ bó ṣe rí nìyẹn mi ò ń parọ́ nǹkan tó bá ti fi rán mi síta ni mo máa ń sọ 3 months wọ́n ló kó sí ìkọ̀kọ́ mọ́tò 3 months kanopi máa ká lójú everybody 3 months ló kù ẹ jẹ́ kí gbogbo àṣẹ sùúrù ká bẹ̀bí anything tẹ́ bá ń gbọ́ lọ́tún gbọ́ lọ́sì bàbá mi àfà mo fi Ọlọ́run tó ní ayé àti ọ̀run pẹ̀lú ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ èmi tèmi àwọn onílẹ̀ ti bá mi sọ̀rọ̀ mo ti gbọ́ bọ̀tì ẹ̀yin tí mi ìmọ̀ bóyá àwọn onílẹ̀ ti bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ anything ni mo sọ anything any ESA bájẹ́ látọ̀dọ̀ wàhálà ìjà ni bájẹ́ látọ̀dọ̀ anybody ni just 3 months ló kù yes ẹ̀rọ kọ́ sílẹ̀ 3 months ló kù ó máa ká lójú everybody SOYEKORIBE náà wá dìde tán bẹ́ẹ̀ ni mo sọ fún yín a máa ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí mú kan lẹ̀ 3 months ló kù mi ò fẹ́ kán fi ọ̀rọ̀ tiwa kán sọ pé àwọn ṣe àbí SOYEKORIBE ló fún àwọn lọ́wọ́ pọ́n mi ò jẹ́ káwọn kí lọ sílẹ̀ Yorùbá àwọn ní o ọ̀rẹ́ inú ẹ̀ ló bà kan jẹ́ no so ẹ jẹ́ ká ṣe báyìí jẹ́ ká máa ṣe program tí a máa máa ṣe lọ gbogbo nǹkan tẹ́ bá ń gbọ́ lọ́tún gbọ́ lọ́sì mo fi àwọn onílẹ̀ ilẹ̀ Yorùbá bẹ̀ mi ò ní kan míì tí mo fẹ́ fi bẹ̀ yín tí onílẹ̀ ilẹ̀ Yorùbá lọ mo fi gun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá bẹ̀ everybody gbogbo ọmọ Yorùbá pátápátá mo fi gun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá mo fi bẹ̀ everybody ẹ má react sí anything ẹ má tẹ̀ ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gbọ́ ní ìtì ẹ fi ṣe báyìí ẹ bẹ̀ bí ẹ ṣe báyìí ẹ jẹ́ ká máa ṣe program wa lọ. à ń gbọ́ yín ẹ máa play fídíò sí ẹ bá wa ń sọ náà. SOYEKORIBE ẹ̀yin èèyàn ṣe ń dé bàbá mi ṣí ẹ káwọn ayé tún gbọ́. gbogbo ala máa ríran wò ìrọ̀ tó jùlọ lọ last film láwa yìí. ṣé gbọ́ o òpin film láwa yìí. fún Dúpẹ́ ni o.
tí máa sọ bẹ́ẹ̀ fún yẹn mọ̀ pé mi ń parọ́ mo sọ fún yín pé tí bá fẹ́ múyàn bí mo máa ń múyàn lọ́rùn ọwọ́ ni tí àwọn wàhálà mídíà bá gbọ́dọ̀ sí mi lẹ́nu àbí àwọn òbèsì bá gbọ́dọ̀ sí mi lẹ́nu wọ́n á dúró di àsìkò tí mo wà yìí wọ́n á dúró di àsìkò tí mo wà yìí mo máa ń múyàn bí mi múyàn bí èmi máa ń múyàn bí dáàdì sọ ẹ̀kan bá ń múyàn mi kì í. ṣẹ́gbọ́n tó sọ bẹ́ẹ̀ yẹn ó ní kálá ní sùúrù adúró títí tòun ni àbájọ mú dúpẹ́ báyìí fáyé ni wo bíbá iṣu yẹ kó rí bẹ́ẹ̀ àwa ti mú dúpẹ́ ti pẹ́ ìwọ nìjà lọ ṣiṣẹ́ nu ayé ẹ ó dẹ̀ ń dùn mí because ó ti pàdánù so many things ó ti mọ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìwọ ló yẹ kí wọ́n ti gbọ́ sí àwa lẹ́nu òun nìṣẹ̀dá gbogbo ọmọ Yorùbá ṣe máa jẹ́ níyà because nígbà táwa kọ̀ láti promote irọ́ tá a kọ̀ wípé promote irọ́ you keep on promoting her nígbà táwa sọ wípé irọ́ ni woman ìgbé dání kò ní kankan fún wa ìwọ continue ìgbà yẹn ló wá tẹ̀sán mọ́ ló ń ṣe 24 hours show marathon show tó péré ní CNN tó lóòótọ́ ni mọ̀mọ́ gbé dání ló sọ Sunday Igboho ní Sunday Kotonu torí ti Dúpẹ́ ló ṣe sọ bàbá Akíntóyè ní Akíntólè so sùúrù wo ni ká wá ní sùúrù pẹ̀lú ẹ kájọ ní sùúrù títí di àsìkò yìí kájọ ti gbogbo ọmọ Yorùbá sínú ìdè tán abọ́mọ̀pọ̀ ti kó àwọn ọmọ Yorùbá sínú ìdè Dúpẹ́ Onítìrí ni bó ṣe fẹ́ yọ wọ́n sí I don't know òun ló ṣe sọ́pọ̀ fún wọn 3 months ó máa ká lójú gbogbo wọn náà yọ ibi tẹ́ bá jọ parí iṣẹ́ yẹn sí tètè lọ bá jẹ́ má jọ pé 3 months má jọ pé 3 months ó lajú ẹ sílẹ̀ ó ti àwọn ọmọ Yorùbá pa wọ́n wá ń wó dànù sákàtà Dúpẹ́ àwọn kan náà wá lọ fi ẹ̀wọ̀n gbára ṣòro pé easy ni ẹ má gbọ́ níṣó. ìbáyọ̀ fúnyàn mi dá fight tá máa ń pèèyàn lólè mi pèèyàn lólè kò sírù ìgbà tó lè pèèyàn mi mú join èmi ò sí lára àwọn tó máa ń dán fight no èmi máa rí kòrókòrò báyìí yes kí n tó ṣe kí n tó 3 months ló kù last season kìí láwà ẹ òpin sinimá láti wà báyìí ó kù 3 months ẹ̀yẹ́ tí gbogbo àwọn àwòrán tí àwọn home base náà bá lè gbọ́ nǹkan tí mo sọ tó bá wù yín ní o èmi ò ní kẹ́ máa bọ́ síta kẹ́ máa kú mi o àbí àwọn yẹ̀yẹ́ home base media àbí àwọn wàhálà media tó bá wù yín bá ní kẹ́ ṣe sùúrù fún 3 months tó kù tí gbogbo àwọn àwòrán sínsìn ẹ̀ láti láwà ẹ̀. ṣẹgbọ́n ó lóun á ní ká ṣe sùúrù ká máa wòran season last season that means pé season yẹn túmọ̀ sí pé season Dúpẹ́ last season ló wà yá wájọ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ṣe fún ṣe ti rí point ẹjọ́ ibi pẹ̀lú tẹ́dẹ̀ tún gbọ́ ẹ̀ Jẹ̀lílì bọ́ta ó sọ̀rọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tún súnmọ́ Dúpẹ́ ju Jẹ̀lílì lọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ti jẹ́ kẹ́ mọ̀ wípé nọ́tí mo níbì kan náà tó ti sọ wípé kò sí dọ̀kú kankan níbì kan lẹ́nu ṣó yẹ kó rí bẹ́ẹ̀ pé kò sí dọ̀kú ló pè kò sí dọ̀kú kankan níbì kan ẹ wá gbọ́ ohun tó sọ ó lóun ò ní káwọn home base media máa bú òun ṣùgbọ́n òun á sọ fún yín pé tẹ bá lè ní sùúrù àtẹ̀yìn home base àtẹ̀yìn world media kájọ ní sùúrù fún oṣù 3 káwá ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Can you imagine ẹjọ́ fún ọlọ́gbọ́n olóye onímọ̀ onílàkàyè ẹ̀ ti mọ̀ wípé kò sí nǹkan kan mọ́ lọ́wọ́ Dúpẹ́ mi ní sọ jù báyìí lọ for today. Ẹ má gbàgbé gbogbo èyí tẹ́ bá fẹ́ ra àgbo jẹ̀dí àti alẹ́ ọ̀pá ẹ̀yìn manpower ẹ pè mí lórí WhatsApp number mi fẹ́ polówó púpọ̀ because I'm not just happy inú mi ò dùn pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ṣé kí n sọ ìdí fún yín gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Dúpẹ́ Onítìrí èmi ò ṣàfibí sólórí gbogbo wọn ni wọ́n dìde fún mi nígbà tí mo wà nínú àhámọ́ DSS bó ṣe jẹ́ wípé ìyà gbogbo ìran wa ni mo lọ jẹ ṣùgbọ́n gbogbo wọn dìde fún mi ṣùgbọ́n lọ́jọ́ tó ní ẹ̀mọye àwọn tó jẹ́ pé mi àti wọn ti kọlura wa ni nítorí pé kí ni mi ò bá wọn tẹ̀lé Dúpẹ́ Onítìrí tí mo dẹ̀ ń sọ fún wọn wípé kò sọ́nà lọ́dọ̀ woman ṣùgbọ́n wọn ò bìlíìfù mi ìgbà tẹ́mi sọ fún wọn pé kò sọ́nà bẹ́ẹ̀ ṣó yẹ kó bíbẹ̀ sọ fún wọn pọ́nà wà ń bẹ́ẹ̀ ṣó yẹ kó bíbẹ̀ òun ló wá jáde ń sìn ló wá ń pa lòwe ló sọ lẹ́nà fún yín pé kò sọ́nà bẹ́ẹ̀ òfin ọjọ́ kejì ọjà ni ohun tó ṣe ń dùn mí nìyẹn tó dẹ̀ ó gbomi jẹ́ lójú mi inú mi ò dùn
so ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àgbo jẹ̀dí ẹ pè mí lórí WhatsApp number mi àgbo jẹ̀dí gidi lélẹ́yìí confam wọ̀ lélẹ́yìí ẹ̀yin tẹ́ bá fẹ́ ra alema power tó gbáski tó confam ẹ pè mí lórí WhatsApp number mi ẹ jẹ́ kí fún yẹn ní country tẹ́ bá wà má bá yín send ẹ̀ ajẹ́bí dán gidi lélẹ́yìí tí ẹ bá ra má power yẹn tí ò bá ṣiṣẹ́ ẹ pè mí lórí live chat kẹ́ bú mi kẹ́ pè mí lórí òpòrọ̀ ọmọ àlè same ti àgbo jẹ̀dí náà tẹ́ bá rà tí ò bá ṣiṣẹ́ ẹ pè mí lórí live chat kẹ́ bú mi ajẹ́bidán lélẹ̀ mo fọwọ́ ẹ̀sọ̀ ìyàwó confam gidi phone number tẹ́ máa fi pè mí sí 091 53 60 33 47 091 53 60 33 47 WhatsApp number mi nìyẹn ẹ pè mí kí fún yín ní nọ́mbà ẹni tó ń ta àgbo yìí àti ọ̀pá yìí ajẹ́bidán ni any country tẹ́ bá wà wá bá yín send díẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ wá wo gbogbo beauty Lady K bó ṣe mọ́ wọ́n mọ́ ṣe sexy mi ò ní parọ́ fún yín no makeup mi tí cream o mi ò ṣe kíni mi ò cream ẹ̀yin tẹ́ wá fẹ́ tún bọ́dì yìí ṣe tẹ́yìn náà fẹ́ máa yọ bí ọjọ́ tẹ́ fẹ́ máa dán ẹ pè mí kí fún yín láṣìírí ẹwà mi òun ní 19 in 1 ni òun rèé face cream mi nìyí ẹ pè mí kí fún yín ní phone number yín Dàmọ́lá tó ń tà á ṣe rí fídíò tẹ́ fẹ́ wò next yìí ibẹ̀lẹ̀ máa ti rí àwọn product Oyin Dàmọ́lá lóríṣiríṣi ní oríṣiríṣi either pimples ni ifo ni èélá ni sunburn ni dark knuckle ni ẹ pé Oyin Dàmọ́lá ó láwọn product yẹn lóríṣiríṣi èyí tó máa bẹ́ẹ̀ yín náà lẹ́wà mu tí ẹwà yín máa ṣe rí òun l'Oyin Dàmọ́lá máa fún yín kò ní fún yín ní ṣàkùṣàkù kò ní fún yín ní tó máa bà yín lẹ́wà jẹ́ so fídíò tẹ́ fẹ́ wò next yìí oríṣiríṣi product ní phone number Oyin Dàmọ́lá wà bẹ́ẹ̀ ọ̀kẹ́ pè mí kí n fún yín ní phone number kò ní ṣọ́ọ̀bù mọ́ sí Nàìjíríà sí wàhálà àwọn kí ló ti pé NAFDAC wàhálà àwọn ti pọ̀ jù ẹ wo gbogbo product tẹ́ fẹ́ wò ní fídíò kọ́ wá sọ wípé kéèyàn máa san millions lórí each of them ó ti pọ̀ jù asan tax á ṣe gbogbo ẹ̀ UK ló ti produce ẹ̀ ó dẹ̀ tún sọ a lot of tax lórí wọn náà ní UK so owó yẹn ti pọ̀ jù so ẹ pè mí o kí n fún yín ní phone number Oyin Dàmọ́lá kẹ́ ọ́dà fún títí any country tẹ́ bá wà ìbàjẹ́ Nàìjíríà náà ni tí ẹ bá mind abayín send ẹ̀ síbi ojú òní tí wà ẹ ṣeun ó dàbọ̀ á tún máa pàdé ẹ subscribe kẹ́ dẹ̀ like kẹ́ drop opinion tí yín sí comment section ẹ ṣé.